Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Kábíyèsí, ẹ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bí ọba ti ní bí yín nú torí pé èèyàn ò lè sọ̀rọ̀ kẹ́nu rẹ̀ ó yá inú bí mi gẹ́ ọ̀rọ̀ yìí ó ń bí mi nú. Kábíyèsí, bàbá wí tẹnu òní kan wá kò yẹ kẹ́ ẹ gba àwọn aráàlú láyè láti máa rí yín fín àbí. rí mi fín rí mi fín mi ti wá o. ṣé wọ́n rí yín fín ni ṣé rúbi tó ti tààtù wá bá yín lẹ́ẹ̀kan sọ yẹ ká bá rú kábíyèsí wá bẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá dígbé o ẹ̀yin fẹ́ ṣeré o ṣé o gbọ́dọ̀ àfi kò tó yín ṣeré ni ẹ wá ń ṣe ní bẹ́ẹ̀ tí ń ṣe nírú bẹ̀rù. lukosi ìyálóde. mò ń jẹ́ olúwa mi. ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí n jáde lọ́nú ìlú tí mo jọba lé lórí kí n dẹ̀ báwọn ọ̀dọ́ ṣeré. Kábíyèsí, màtọ̀sẹ̀ ló ní Ọ̀yọ́ ìdálù níṣèlú eégún ní gbowóde lẹ́ẹ̀bì kan o bí àwa ṣe ń ṣe níbí òun làwa ń sọ fún yín àwọn tó ṣẹ̀yìn sílẹ̀ tí wọ́n dìde lórí àpèrè tẹ́yìn jókòó sí wọ́n ẹ̀ ṣe báwọn kí wọ́n ṣe é ṣe. Borokini. ọ̀rọ̀ mi ò yẹ rárá o mọ nǹkan tí mò ń go through any job at all even kan tiẹ̀ kan san first salary mi fún mi kan san in full kan máa yọ in any other salary I no mind I go do am. nǹkan burúkú ni èmi tí mo ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn prestigious people tí wọ́n ti lówó tán ti lọ́lá mo wá dẹni tó ń tọrọ you no get. abeg I no no. I go do am. All right, no wahala. Shit, right. Lórí burúkú ni ẹ́. Ṣé o rí pé lórí burúkú ni ẹ́? Ṣé o mọ̀ pé olóṣì ni ẹ́? Kò ní dá fún ọwọ́ tó tẹ̀yìn orí olórí burúkú tó tẹ̀yìn kò ní dá fún ẹ. Tó bá ṣe ọwọ́ tó bá ní kíló màá ní kó mú ìbọn yẹn kó fi fọ́ orí ẹ̀ dànù orí ẹ̀ máa túká ni tá ló tẹ́wọ́ lórí burúkú fún ìwọ gba àlàáfíà lọ́wọ́ ti tèmi. Ó wá sọ fún mi wípé àṣìṣe ni Rótìmí
Ọlọ́run ò ní ró tiẹ̀ láíláí mọ́ wàláhì orúkọ ò ní rú ẹ̀ ayé ẹ̀ ò ní padà dá mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. You know what happened to me? Ọmọ àkọ́kọ́ ó kú, my daughter. I lost my son again. Right now I am childless. Orí pé wèrè ló kù. Àbí ṣé o rí wípé wèrè ló kù báyìí? Tọ́rọ fẹ́ máa tẹ́wọ́ fún mi, o fẹ́ máa ṣàlàyé. Àlàyé kí ni? And you think you can sleep? Wá fojú olórí burúkú ìsùn. O ní sùn mọ́ láyé ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣorí tí ọba kì í ṣe wípé Ọlọ́run máa bẹ ṣe o. Ìwọ gangan ló yẹ kó máa pè lọ́mọ Ọlọ́run. Tó bá pẹ́ mo ní concrete evidence against you ni. Ayé ẹ̀ máa bàjẹ́ o. Ṣorí by now wàá ti máa fi ṣòkòtò pẹ́pẹ́ báyìí wàá ti máa fi roko ọba. But even with that no bí o ṣe wá jẹ́ pé mi ò níyẹn Rótìmí ayé ẹ̀ máa bàjẹ́ o sórí bó ṣe wà yìí I will so victimize your life oh my heavens ẹ̀rù máa bá ẹ̀mí gan níbi tí mo máa bá yí ẹ̀ jẹ́dẹ́ Rótìmí you will think you are something sórí right now tó ti sọ mí di wèrè yìí máa jẹ́ kó mọ̀ pé you are nothing olóṣèlú olórí burúkú fi máa fọ́ orí wèrè dànù bá o ṣe òun dúró dáadáa lójú wèrè o fẹ́ máa ṣeré pẹ̀lú ọ̀bá ẹ̀bí má wọ̀rì ọjọ́ ọkú ẹ̀ tún dìkan lé ní toró máa padà kú náà ní eventually tó bá kò ní dá fún ẹ̀tọ́ lọ́wọ́ tó tẹ̀ ẹ̀sẹ̀ ayé ọwọ́ yẹn máa bàjẹ́ ni mo lè ó máa fi parẹ́ ẹgbẹ̀yìn ni olùlòsì dátidàtí kí ló ní òkú bó ṣe ṣe ó ń ṣe bí alágbára mi ó jẹ́ ọlójú ẹ̀ pé o lè ṣe nǹkan kan olórí burúkú àbó olórí burúkú ni ẹ̀ ni kí ló jẹ́ ọlójú ẹ̀ mọ́dà wo nǹkan tí mò ń wò sí ni wípé ṣó nítorí àwọn olórí burúkú olóṣì èèyàn báyìí I think I have to take Jason away from the country tírú àwọn èèyàn báyìí bá ṣì wà tó ṣì ń live one has to be very careful kó má lọ ṣe jàǹbá fọmọ ọlọ́mọ because this boy wọnú mọ́tò jẹ́ àlọ́. Jason, kí ló ń ṣe níbí báyìí? Ṣé mo lè wà níbí báyìí for the next few days? Mọ́mí ńkọ́? Wo mi ò rò pé o lè. It's alright. Mo ti mọ̀ pé ẹ lè ràn mí lọ́wọ́. Ẹ jẹ́ kí n máa lọ. Ok, ó yá dúró. Níbo ló wá lọ ń sìn? And again, mi ò kò lè jẹ́ kó wà níbí báyìí mi ò mọ nǹkan tó lé ẹ kúrò nílé náà. Ṣé mo máa lọ sìn? Ok, jẹ́ kí n tiẹ̀ pé mọ́mí kí n tiẹ̀ bá wọn sọ̀rọ̀. Ó dà pé ẹ fẹ́ kí n kú bí dáàdì ṣe kú àbí? Ṣé ilé àti family kan ni mo wà tó fi pa dáàdì mi? Mi ò rọrùn sùn for days. Any small noise, mama rò bí wọ́n fẹ́ wá gbé mi kúrò nílé ni. I just need someone to stay for the next few days. I will leave soon, please. Ok, jẹ́ kí n tiẹ̀ dá lẹ́nu náà. Kájọ wọlé, dúró, ń bọ̀. Oya, já lọ. Ṣó ti jẹun? Bọ́lọ́mọ Jason wà kó wá jẹun náà. Jason! Gbóúnjẹ ilẹ̀ tí tó ń jẹ máa fi tutù ò ní rí. Quadri! Quadri! Ló ṣẹlẹ̀. Ó bá mi rí Jason. Kò sí nílé ni. Tó bá wà nílé màmá béèrè lọ́wọ́ ẹ̀ pé mo ní Jason wà ọ̀dẹ̀. Máa lọ. Ta ló ránṣẹ́ kó lọ wá? Mi ránṣẹ́ pé kó lọ wá mò ń béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni pé ṣé o bá mi rí. Ọkọ pé. Go and sit down, my friend. Just sit down. Just go back to your. Jason! Olúwa mi àwọn tó láyé ò jẹ́ tẹ́lẹ̀ ìpẹ́ àṣẹ àjẹfi lọ́mọ lọ́wọ́ lẹ́ẹ̀jẹ́ ṣe rí n tá wá bá yín sọ kò pọ̀ n tí ń lọ láàrin ìlú òun la ní ká fi tó yín létí kí a sì jẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo àwọn nǹkan míì tó ń bẹ lọ́kàn wa tá a fẹ́ ṣàgbékalẹ̀ rẹ̀ fún yín ṣe rí gbogbo tó yẹ ká ṣe láti ṣe o gbogbo tó yẹ ká ṣe pátápátá òun láti ṣe. bẹ́ẹ̀ ni kábíyèsí kódà aáwọ̀ tí ń bẹ láàrin àwọn ará ọjà àtàwọn nǹkan míì tó yẹ ká ṣàtúnṣe rẹ̀ nílùú gbogbo ẹ̀ láti ṣe. bẹ́ẹ̀ni àṣekù kan
kábíyèsí ẹ sọ̀rọ̀ ni. Mi ò fẹ́ jọ́rọ̀ mọ́ yín lẹ́nu ni torí mo ti mẹ̀yìn méjèèjì bí ẹni mo wó mo dẹ̀ mọ̀ pé preamble ni gbogbo ìtẹ́ sọ yẹn kí gangan lè wá rí mi fún. ó dà bó bá rí bẹ́ẹ̀ olúwa mi sàn án láàrin báyìí ajé ni mo ní pẹ̀kú ṣàkátà pàrà báyìí òun là sì sítọ́ pọ̀n òun là ṣẹ́fọ̀n ó lè ṣoje kó ṣoje. lọ́ba sì ṣẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni ó ṣe orí mi pa. kò dùn mọ́ àwa ìlú nínú bá a ṣe ń rí yín tẹ́ ẹ̀ yọ fòkì kiri bí ẹ̀kẹta tán kí odidi kábíyèsí ọba aládé ìlú kó lè máa bá àwọn ìsìnwẹ̀rẹ̀ gbá bọ́ọ̀lù ní gbangba àta. kódà. ohun tó yẹni ló yẹni o olúwa mi okùn ọrùn tẹríhun kò yí ọmọ adìẹ. ó tún wá ya adìẹ gan ẹ̀ ń tọ́ fà á lọ ní ọ̀yẹ́. ẹ̀yin olóyè mi. à ń jẹ́. ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ kọ́kọ́ wà nínú kí Ògúnwẹrẹ jáde lọ ṣe exercise. kí ni ìtumọ̀ yẹn. ẹ jẹ́ n translate ẹ̀ fún yín. ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kọ́kọ́ wà nínú kí Ògúnwẹrẹ bíi tèmi báyìí kó gbá bọ́ọ̀lù. kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. ẹ jọ kí wàá nìtumọ̀ nǹkan tẹ́ wá rí mi fún yín. kábíyèsí bóyá ẹ̀gbọ́n tí ìyálóde ń sọ dáadáa ni o. àbóyá kẹtùn wà fún mi. ṣé rí kábíyèsí bẹ́ẹ̀ bá fẹ́ gbá bọ́ọ̀lù àgbàlá ló wà láàfin lọ rẹpẹtẹ yìí bẹ́yìn bá ń gbá bọ́ọ̀lù tèmi ń dìfẹ́ǹdì tí ìyálóde sì mú gólí. kí wọ́n ń pè báwọn. pé kú ọmọ kọ́ ọmọ he bọ́ọ̀lù mú èmi ọmọ dìfẹ́ǹdì bọ́ọ̀lù. ẹ kú tara tiyín. káwọn agbábọ́ọ̀lù lulẹ̀ àrùdè. bẹ́ẹ̀ ni. ta ni yóò gbé wọn tó bá ṣubú. kò lè ṣubú obìnrin mẹ́ta mọ̀ ni obìnrin bí ọkùnrin. ìyálóde ń gbọ́. ká ní ká wá sọ fún yín lòlúwa. tí mo bá gbọ́ yín yékéyéké nǹkan tẹ́yìn méjèèjì ń bá mi sọ ni pé ẹ fẹ́ kí n kúrò láàfin. àwí bẹ́ẹ̀ o kábíyèsí àwí bẹ́ẹ̀ o ẹ̀yin náà wo gbogbo àgbàlá bó ṣe tẹ́jú ìbágbàlá ló lọ bẹ́ẹ̀rẹ́ bẹ́ẹ̀ yìí kábíyèsí àgbàlá wà fídì lọ́pọ̀ ńlẹ̀ yìí bí ó náà tó wá gbá bọ́ọ̀lù. kò sí yàtọ̀ nínú nǹkan tá à ń sọ àmọ́ ẹjọ́ tí mi ò bá jáde síta kí n wo tí ìta ìlú ṣe rí tó yẹ pé inú ààfin náà ni mo wà báwo ni mo ṣe fẹ́ mọ nǹkan tí àwọn ará ìlú fẹ́. ẹ dá mi lóhùn. àmọ́ síbẹ̀síbẹ̀ kábíyèsí eyín ò nìkan kọ́ la fẹ́ rí yín fún. ó ti ẹ̀ pọ̀. kábíyèsí ilé ilẹ̀ bá mi. yorùbá ní àpọ́nlé ò sí fọ́ba tí ò ló lórí o. bẹ́ẹ̀ ni o. ìyálóde ló sì ti ní ọmọ àwọn yìí ó lè yọ̀ǹda rẹ̀ fọ́ba. bẹ́ẹ̀ ni ẹni lẹ́rú. náà ló lẹ́rú àbí. ọmọbìnrin rọgọdọ. rọgọdọ ní kábíyèsí. bẹ́ẹ̀ ni olúwa mi èmi lọ́lọ́run fún. sọ̀rọ̀ mi wà tẹ́ fẹ́ bá mi sọ. kò jù bẹ́ẹ̀ náà lọ pọ̀rọ̀ kágbọ̀n olúwa mi afẹ́fẹ́ ní gbé lọ. ẹ ṣe ẹ̀yin olóyè. kábíyèsí mo kàn ń rò náà ni ilẹ̀ yẹn I don't think it's good enough mo wo bí bẹ́ẹ̀ ni bàtà wò lẹ́ẹ̀kan ẹ̀ mo kàn ń rò how can a club fit into that place. That place òye níyì àárín ìgboro níbẹ̀ yẹn náà. bẹ́ẹ̀ ni kábíyèsí àárín ìlú ni
Yóò dà fún. Àárín ìgboro níbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Àmọ́ mo kàn ń rò náà ni wípé crowd tó wà ń bẹ̀ yẹn ń ṣe crowd tá a nílò. Àwọn èèyàn wà ń bẹ̀ yẹn. Àwọn èèyàn máa lọ wọn máa bọ̀. Anybody that enters into Pakuro, we know that nǹkan kan wà ń bẹ̀ yẹn. Jọ ibo ni wọ́n wá propose. Okay, good, beautiful. Ó kọ́ dùn mí pé ẹ tètè sọ fún mi ni. Bẹ́ẹ̀ ni. I mean, àbá ti wálẹ̀ tó súnmọ́ stadium Pakuro. Stadium. Ìyẹn ni. Start a bit. Ẹ ra kábíyèsí. Ta ni ẹ? Òun náà ni. Ṣé kìí ṣe òun ni ọmọ ìyálóde ẹwà tó mi. Mi ìdáhùn. Bẹ́ẹ̀ mi ṣe ń wò ó dàbí pé ó fẹ́ bá ẹni gbólóhùn. Ẹ jẹ́ kó kọjá. Ẹ ṣe ọjọ́ kó kọjá. Ẹ ṣe o kábíyèsí. Ẹ ra kábíyèsí. Ẹ pẹ̀lẹ́ o. Báwo ni? Mo wà dáadáa. Ṣé kò sí wọlé fẹ́ rí wa? Mo kàn ní kí n bẹ̀yìn wò náà ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni kábíyèsí. That's thoughtful. Bẹ́ẹ̀. Ìyálóde ńkọ́? Wọ́n wà dáadáa. Okay. Wọ́n wà ìyálóde wa. Ẹ ṣé o. Bá mi kí wọn. Màá jíṣẹ́. Ṣùwárí kó má wàá dàbí wípé mo fẹ́ ní ẹ lára bí mo fẹ́ dà ẹ láàmú tó bá ní rí bẹ́ẹ̀ ó lè wá sáàfin lọ́la kó wá rí kábíyèsí. Dàmí láàmú bíi ti báwo rí mi ní máa kọ́kọ́ rí láàárọ̀ ọ̀la bẹ́ẹ̀ ni màá wá sáàfin láàárọ̀ kùtùkùtù lọ́la ẹ ṣé o. Báwo lẹ. Such a pretty girl. Sọ́ọ̀chì. Ẹ̀gbọ́n ẹ dúró. Kí ni ìtumọ̀ ó ń bọ̀ wá rí mi lọ́la kò bọ̀ wá rí mi lọ́la? Kábíyèsí ó yẹ kó yé yín wípé. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ lẹ yóò sọmọ ìyá. Mo ń bá yín sọ̀rọ̀ ẹ fọmọ ìyálẹ̀. Ṣe rí ó yẹ kó ti yé yín. Pé mo ní kí n dá bí ọgbọ́n ni tí mi ò bá sọ nǹkan tí mo sọ yẹn kò ní fi yín lọ́rùn lẹ̀. Èso wa ni kó wá mi wá sáà. O lè ní kó máa lọ. Kábíyèsí. Ẹ lè ní kó lọ kíyà lóde ṣé bí mo ti ní kó bá mi kíyà lóde. Bọ́dẹ̀ di kàráǹgìdá tó bá wá yín wá lọ́la tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ rí ṣe bí ẹnu kẹ́kọ̀ọ́ ní káwọn ẹ̀ṣọ́ yín alágẹ̀ ní kó sọ fún pé ẹ̀sìn lé àbí kó máa lọ. I mean, that shouldn't be a big deal jàre. Ọ̀rọ̀ ilẹ̀. Kábíyèsí ẹja àti ẹ̀fẹsẹ̀ kan dé ẹ̀ṣọ́ ẹja àfẹsẹ̀ kan dé. Àdìbíkẹ́ mo ti rọ̀dọ̀ rẹ́ mi ṣáwọlá o kì í ṣe ìtàkùn olẹ́nìsín náà tí wọn náà mú rí ìtẹsẹ̀ tọ̀dọ̀ rẹ lọ o. Àbákẹ́ ló mọ̀ dé ilé ọkọ mi. Ẹ kú lé ọ̀yá. Mo lọ káàbọ̀ ṣe dáadáa ni. Òun dáa. Lóòótọ́ ṣáwó o. Bẹ́ẹ̀ ni òyà mi kábíyèsí ni wá sáàfin lọ́la. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni o kódà mo rò bí mò ń lálàá ni fúnra ara wọn ló sọ fún mi pé kí n wá sáàfin lọ́la. Jàgínní bẹ́ẹ̀ ni o. èmi ìyá ìyàwó ọba. Bẹ́ẹ̀ ni ìyá mi. Lọ́dùmarè ó mọ̀mọ́ ṣéwó. Ó kárí ọkọ mi Àbákẹ́ Ìkòyí ẹ̀ṣọ́ máa gbọ̀nyàn. Èmi nìyẹn. Kódà. Borokini. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní iléeṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ọ̀sá. Ọmọ ọba bó o ní. Adúpẹ́ sá ẹ káàbọ̀. Inú mi dùn láti rí ẹ. Wúyì ńkọ́? Wọ́n ti lọ sí hospital sá. Bẹ́ẹ̀ni. Tòótọ́ ni o, tòótọ́ ni.
Báwo lára tiẹ̀ báyìí? A dúpẹ́ fọ́lọ́run, ara mi ti yá. Àmọ́ mo kàn wo tẹlifíṣọ̀n bí kí n jẹun, kí n sùn. Ìyẹn náà dá, ó dá. Tí ó bá yẹ pọ́n kò yìí gan ni pé kí n má jáde ní owó mi kí n nẹsẹ̀ síta nílé ti sún mi. O fẹ́ jáde? Bẹ́ẹ̀ ni. So, ibo lẹ wá gbé wa lọ báyìí? Ibo ni wọ́n fẹ́ lọ? Èmi ò mọ ibi kankan, ibi tábàjà ti gbé mi lọ ní sà. Ìwọ odidi ọmọ ọba. Ẹ wo mi ò mọ anywhere, ṣáà máa gbé mi lọ ibi tó bá wù yìí, as long as pé uncle Wuyi gbọ́dọ̀ bá mi lé. Kò sí wàhálà. Yín gbé ọ lọ sọ́dọ̀ sínátù ẹlẹ́ja. Ó yẹ ẹja máa lọ. Ó jẹ ẹja. Hello guys. Hello. Ṣé anybody nínú yín ti rí Jason lọ? Ọ̀rẹ́ nìyẹn. Hey. Jason da. Is that why you won't stop my ears? Just answer the goddamn question, young boy. Where is Jason? I won't repeat myself one more time. Where is he? Mo bi tó wà, I never see am today. Ọlọ́ba mo fi ṣe lẹ́rìí. Gba ọlẹ́ sọ̀rọ̀ last. Alẹ́ àná and ọ̀rọ̀ bọ́ọ̀lù aṣọ. And that was on me gan mi tiẹ̀ mo gba tó lọ gan Ọlọ́ba mo fi ṣe lẹ́rìí. Is there anything wrong? Write down this number. 0905 72 52 172. So to get there, call me when you hear anything about his whereabouts. Yes, sir. Oh. Kí ló ṣẹlẹ̀? Orí ẹ̀ dàrú. Yeah. Ọ̀rẹ́ ẹ̀ ti yọjú o. Mo sọ fún pé mi ì mọ ibi tó lọ ní now. Àbí kí ló expect kí n sọ? Bọ̀bọ́ yìí ti fẹ́ bẹ́ mi ní fún. Ti fẹ́ bẹ́ mi ní fún o. Ó ti ń sún mi nìyẹn jàre. Ibo ni wọ́n fún rẹ̀ gan wà? Where you dey? Where you dey now? Why all these things? Me I don dey tire o. Ó ti ń rẹ̀ mí now. O need láti. All right now. Kábíyèsí o. Ẹ̀kọ́ ọ̀rọ̀ lù. Kábíyèsí ẹni sùúrù Ọlọ́run ẹni sùúrù kábíyèsí. Ẹ jọ̀ọ́ yẹra fún wa. Ṣùṣẹ́ kò sí nǹkan kan kábíyèsí. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. Ẹ̀mí mọ̀ bóyá ẹ ṣàkíyèsí àwọn kankan bá a ṣe ń rin àárín ìlú. Bẹ́ẹ̀ ni. Bẹ́yìn ò bá rí èmi rí. Bẹ́ẹ̀ ni. Kí lẹ rí? Mo rí wípé àwọn obìnrin inú ìlú wa yìí àwọn má lè lọ ni wọ́n. Kábíyèsí ó yẹ kúrò mi ti yé yín. Ẹ̀yin ò rí èmi rí. Òun wá mú ẹni sùúrù kábíyèsí. Òun ló wá dífá fún ìbéèrè tí mo fẹ́ bí. Ẹ foríjì mi o. Ẹ foríjì mi o. Ìgbà wo lẹ máa wá marry? Ẹ gbà mí. Ẹ̀gbọ́n tèmi tó jẹ́ single ń béèrè lọ́wọ́ èmi. Ẹ jọ̀ọ́, báwo lẹ̀yin náà máa marry? Ẹ dalẹ̀. Èmi ò tí ì ráyè. I'm not ready. Ẹ̀yin ò ráyè. Mi ò tí ì ready. Ready. Èmi náà ready.
ẹ̀rọ. àbí ṣe mo jẹ ní tó ráyè. o lè rí bẹ́ẹ̀ kábíyèsí ọba lẹ́yìn ó yẹ kí àwọn ìjòyè gan kí wọ́n ti máa yọ yín lẹ́nu lórí ọ̀rọ̀ olórí dé o olórí òde o bẹ́ẹ̀ ni ní sùúrù. kí ni ẹ. kí nìdí tẹ́ ṣe rò wípé ọmọ ìyálóde tó fi wá yín wá? I mean, why did she come earlier today? I don't know. Oh, come on. Stop playing naive. Stop being naive. Ilé ìtọ́ka sí wípé olúkálùkù tí ń gbé ìgbésẹ̀ nìyẹn. They started making their moves. Tó bá dẹ̀ make move, kó máa make it. When they are tired, they will stop because this is a whole disappointment to them. Wọ́n lè rí nǹkan kan nínú move to make it. Bẹ́ẹ̀ni, èyí ni. And as for the Ewa Tomi, I am a king like you said, and I'm well married. I would rather date or marry someone of my own class. Bẹ́ẹ̀ni, ẹni tá bá jọ jẹ́ sàwà ni mo máa fẹ́. So gbogbo èyí tó ń lọ tó rí àwọn olóyè make move yẹn kó máa make wọ́n mọ ẹni tó ní. Kábíyèsí, talking about class, well, if that's what you intend to do, yes, that means you have to search for such a woman. When it's time, I'll get a wife. Kábíyèsí, the time is now. Kábíyèsí. Orí pé bíbá ìgàn ló pè. It will just be you and your business. But is there enough for me here to start with? Kí ló mi? Companies wà káàkiri. Ìwọ bọ́ sí ìgboro kó wá iṣẹ́ tó apply. Wà á ríṣẹ́ tó bá dẹ̀ fi ipò need the assistance. Ìwọ sọ fún mi máa help ẹ. Well, mo really like ẹ níbí báyìí. The environment, the freshness of the air. I'll consider it. But mo rántí ẹ fẹ́ jọba ń gbà kan. Sorry. Kó tí a tó lọ di ọba. Èmi ò bá ní pé kò dúró ń bíbá. Don't go back. Ṣùwárí ìpọ̀rọ̀ ọba yẹn. Èmi ti gbà fọlọ́run tèmi, mo ti gbà kámú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà láyé mi ò sì ṣàìsàn. Ó bá tán. Ẹ kò change mind yín. Ẹni tó bá máa wà láyé náà ní gbà. I like the sound of this. Wow. That's impressive. Ẹṣin ni wọ́n máa gùn lọ ṣáwó. Ẹṣin ni wọ́n máa gùn lọ ṣáwó. Àfi bí òjèjì ògbè lónìí fá. Ẹṣin ni wọ́n máa gùn lọ ṣáwó. Ẹ ṣeun ẹ̀yin ìyá mi òṣòro nìkan. Ẹ̀yin abọ́wọ́ wíníwíní ẹ̀yin abẹsẹ̀ wíníwíní. Òkìkí olúwa rẹ̀ sókè. Ó gbanú omi lọ gbárígbárí. Ẹ làwọn mi. Ó dà ẹ ṣeun mo fi yọ ó dà báwo ẹ wo ọ̀rọ̀ yín ti dayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ arábìnrin Ifá ní iṣẹ́ ògbẹ́kún ebíjàre ọ̀lẹ́ ọ̀tàgìrì ṣòwò adé abúmébòlú àgbé ọmọ bíbí inú ajísọ̀rọ̀ láàfin ọba ìṣẹ̀dá mi ò yànyà orí mi ò yànṣẹ́ ènìyàn táyé rọ̀ lọ́rùn ni mò ń wá kórí bá ń wẹ́ nire wo orí ti bẹ́ẹ̀ wọ́ nire lọ o wo mi àdánlá ẹ̀ ṣẹbọ àdánlá ẹ̀ ṣe tutù tá a bá ti fi àdán ṣe tutù tá a pè tutù rẹ̀ sínú ọtí tó bá ti mú ó parí orí oyè di tiẹ̀ orí rẹ̀ dorí ọba nítorí orí tí ó dádé inú agorodẹ ní ti yọ ọrùn tí ó sì lo mọ̀sáàjì inú agorodẹ ní ti lọ adé akúnbèbè ìdí tí ó ti jọba ọtí dọba. Bí èlò wà ní. Owó tó ló kọ ni toró ní bá a ti rí ó níbi tá a ti rí ó nígbà tá a mú ó láwọn tí ó gbọ́dọ̀ bá wa mú. Tó bá ti wá mú kọ́. Ó ti dọba ìwọ ti jọba nù àdó lórí adé kò sí lọ́rùn èjìgbàrà lẹ̀kẹ̀ ọgbọ́n ni ó ti dọba. Ẹ ṣé bàbá.
owó tó lóko ni yóò mọ ròyìn mi fún ọ. Borokini. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.